irọ́ ni àwa ọmọ 13 kiri wọ́n ló fi wọ́n ṣoògùn owó. I don't get. ọmọ 13. ọmọ 13 náà láwọn wá kiri nílùú yẹn wọ́n ní mo lọ kọ́ lọ fi wọ́n ṣoògùn owó. lórí kéèsì yìí náà ni èèyàn tí wọ́n bí èmi gangan lé orí ẹ̀ náà ló kú sí. ẹni tó tún bí ènìyàn náà lé that same year yẹn orí ẹ̀ náà ló kú sí. ọmọ 2 ló san lọ́wọ́ ọmọ sí mi lórí ọ̀rọ̀ yẹn that same year yẹn kàtí ń fà lọ fà á bọ̀. nígbà táwa padà pàdé ní location ọ̀gá mi mo ṣe lọ bá àti Fúnkẹ́ nìyẹn. sista ikú jẹ́ mẹ́ta kíní kan mo fọwọ́ kàn wọ́n lóòótọ́. sista ikú jẹ́ mẹ́ta kíní kan báwo ni iṣẹ́ tá a dẹ̀ ṣe nígbà báyìí ìṣó ti jáde nǹkan tí mo kàn máa rí ní bàkán létí mi. wọ́n gbá etí yín. wọ́n gbá etí mi straight up. How can you touch me this and that? Èmi jábọ́ lójú mi. I cried. And mo sọ lọ́jọ́ ẹ pé ṣé bá ṣe máa ṣiṣẹ́ fíìmù yìí lọ ṣá? Ṣé bá ṣe máa act ṣá? The nǹkan tó wá funny jù the most funnest part nínú ẹni pé gbà tí ọ̀kan nínú àwọn ọ̀gá mi Akeem kò sọ fún mi tó emphasize lórí ọ̀rọ̀ yìí béèrè pé kí ló fa ọ̀rọ̀. Orúkọ tèmi ni Alhaji Ọláìdé Ọládipúpọ̀ Finest. ọmọ bíbí ìlú wo ni sà? Mo lè sọ pé I'm a Lagosian, mo dẹ̀ lè sọ pé ọmọ Ọ̀yọ́ state ni mí. Ìdí ẹ̀ lélẹ̀. Àwọn parents mi Ọ̀yọ́ state náà ti wá. Wọ́n bí mi sí ìlú Èkó ní àdúgbò kan tó ń pè ní Anthony Village. Ṣùgbọ́n kété wọ́n ṣe bí mi tán, wọ́n dá mi padà sí ìlú mọ́mísí mi. Pọ́psí mi gangan Fìdítì náà ti wá ní Ọ̀yọ́ state. So ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Èkó ni mí. ẹ ṣeun gan. kí tó wọnú àwọn ìbéèrè tí àwọn olólùfẹ́ wa àtàwọn olólùfẹ́ yín tí wọ́n ní ká wá yín lọ torí ó ti tó bí ọ̀sẹ̀ 6, oṣù 6, ọdún 6 tá a ti ń wá yín ṣùgbọ́n iṣẹ́ tí ẹ ń ṣe kò fún wa ní àyè láti rí. tá bá débi tẹwà wọ́n ní ẹ̀ṣẹ̀ lọ́sìn ni tá bá débi tẹwà wọ́n ní ẹ̀ṣẹ̀ lọ ní ìgbà míì ká débẹ̀ kọ́ ní iṣẹ́ tí ẹ fẹ́ ṣe pọ̀ ṣùgbọ́n inú wa dùn pé a bá yín pàdé lẹ́nu. ẹ̀sán kọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ sí ń tọ kámẹ́rà orúkọ Finest yẹn gangan níbo lorúkọ yẹn ti wá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ ibi tó orúkọ yẹn ti jáde. Finest jẹ́ orúkọ tó ti wà tipẹ́ láti kékeré mi even kí tó máa ṣe fíìmù. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá tó bí mi lọ́mọ retired soldier ni Fuji musician ni. Àwọn àtàwọn bàbá Bàrí Kọ́lìntì wọ́n jọ lọ sí ojú ogun gbàkan kí wọ́n tó kúrò kí wọ́n tó bẹ̀rẹ̀ sí máa kan Fuji náà nígbà kan náà. Tí ẹ bá lọ sí ìlú kan tó ń pè nílùú kí ìlú mọ̀mísí mi lẹ́nu ẹ sọ pé pèrè Gani Fìdítì tó máa ń kọrin òun lolórin tí ó popular jù nílùú yẹn gbà yẹn. Wọ́n jọ lògbà tí bàbá kan tó máa ń pè ní Ọmọfóyèwà olórin àwọn méjèèjì náà jọ ń ṣe bíi Kọ́lìntì àti Barrister ní ìgbà yẹn náà. So ìyẹn túmọ̀ sí pé ọmọ olórin ni mí entertainer ni mí láti ilẹ̀ wọ́n bí mi sínú ẹ̀ ni. To the question tẹ wá béèrè gangan ni pé mo kàn notice pé láti kékeré mi náà gbogbo nǹkan tíyàn bá ṣe àbọ̀rọ̀ tó bá sọ mo máa ń sọ ọ́ dorin. So mo wá ronú pé ok dad mi mo ní Fuji ni wọ́n hip hop lèmi fẹ́ máa kọ orúkọ òun kì í choose. Bí wọ́n á ṣe ronú yẹn mo á ní jẹ́ kí n máa jẹ́ ghetto boy torí ibi tí wọ́n bí mi sí ní Anthony ghetto níbẹ̀. Àwọn tó wà ní side ọ̀dọ̀ mi wọ́n sọ pé ghetto boy orúkọ yẹn máa ti rough jù fún ẹ báwo ló ṣe máa jẹ́ ghetto boy nínú orúkọ mi ẹ má gbàgbé pé mo ti pera mi ní Ọládipúpọ̀ Ọláìdé Ọlá mo tún rò pé kí tó bá rí báyìí jẹ́ kí n máa jẹ́ Ọlás kí n pa mẹ́ta pọ̀ sójú kan wọ́n tún ní no bí mo ṣe wà tí mò ń hustle lọ́jọ́ kan ní tí mo wà on street ní Anthony bá pàdé lédè kan bí mo ṣe ń hustle tó gbogbo iṣẹ́ tí mo ṣe tí mo fi hustle yẹn mi ì fẹ́ sọ délẹ̀ tán bọ̀ tí ẹ jẹ́ gara mu lérìfẹ́ gbogbo iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa rough ni but tèmi bá ń ṣe èmi máa ní team there tí wọ́n bá raṣọ 100 million tèmi bá raṣọ 1 million ó máa fit èmi ju ọ̀tọ̀ 100 million lọ bó ṣe pàdé lédè ẹni lédè bá ní
you are a finest. I was like, what do you mean? You are too hard, you are a finest. Látọjọ́ yẹn lórúkọ yẹn ti ring ní brain mi and I grab it. Ìyẹn nígbà tí mo ti kọrin kí ṣe tó máa act. Bí finest ṣe jáde ni. Obìnrin ló fún mi ní finest. Lady yẹn gan-an lè má bùkún lòún fún mi dé ni. But kàn fi sọ̀rọ̀ ni and I grab it. Fẹ́ni kó mọ̀ wo orúkọ tó fún máa jẹ́ lórí stage kiri. Ẹ ṣeun. Obìnrin tó wá fún yín ní orúkọ yìí, ǹjẹ́ ṣé obìnrin náà ṣé ẹ sì jọ ń sọ̀rọ̀ àbí àtijọ́ tí ó ti fún yín ní orúkọ finest ẹ bá pàdé mọ́? Mo bá pàdé yan tí mo mọ̀ dáadáa ni àjọ máa ń sọ̀rọ̀ but òun náà ti di ìyá àyà lọ́wọ́ ẹ̀ ó ti dá. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan. Lẹ́yìn ìgbà tẹ́ wá dé ìlú Èkó torí entertainment ó fẹ̀, a ní olórin, a ló ní tíátà, a ní bẹ́ẹ̀ èwo gangan lẹ́yìn wá focus sí nígbà tẹ́ dé Èkó nígbà yẹn? And I choose the two, méjèèjì ni mo focus lórí. Kí nìdí ni pé mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ fíìmù gangan lọ́dún under woman kan tí wọ́n ń pè ní Ọláfájú Theatre Group. Ìyẹn mo bẹ̀rẹ̀ ní 1999/2000 lọ́dọ̀ Ọláfájú Theatre Group láti bẹ̀rẹ̀ gbogbo yẹn. So ìgbà tó mo wá padà dé Èkó padà ní 2004 mo ṣe dáhùn Tony mo pàdé ìyá wa kan Màmá Lọlá Adíjẹ́, may God bless you ma, may God bless you ma, may God bless you ma. Mo lọ bá Màmá Lọlá Adíjẹ́, màmá onífíìmù ni mí ṣùgbọ́n fíìmù tí mò ń ṣe èlò mọ́ sí mi tí mo ti ń bọ̀ ní Ṣakí ni mo ti ń ṣe torí iṣẹ́ fíìmù yìí tí mo pẹ́ anybody tó bá fẹ́ blow láyé níbi iṣẹ́ entertainment kò bá jẹ́ olórin ni kò bá jẹ́ ní fíìmù ni tó bá ti dẹ́kọ̀ Orísun entertainment gangan ó lè má ti ṣẹlẹ̀ ó lè mo sọ fún kò ní ṣẹlẹ̀ ó lè má ti ṣẹlẹ̀ mo sọ pé ìlú mi nílùú Èkó mo á padà síbẹ̀ nìyẹn mo dẹ̀ rí màmá mo bá màmá sọ màmá ló wá pe ọ̀gá mi Jídé Kòsọ́kọ́ nọ́mbà dáàdì ò lọ wọ́n wá pe àbúrò wọn tó ń ṣe Akeem Kòsọ́kọ́ torí pé màmá tí mo lọ bá pé ní fíìmù ni mo fẹ́ kọ́ṣẹ́ fíìmù o Màmá Lọlá Adíjẹ́ o wọ́n ní ọmọ ọkùnrin ni mí ení ẹ̀kejì àwọn kì í kó ọmọjọ sí rìhásà yẹn 2004 but mo ní èèyàn tó lè lọ sọ́dọ̀ wọn which is Jídé Kòsọ́kọ́ wọ́n dẹ̀ ṣe pé dáàdì nọ́mbà àwọn ò lọ wọ́n dẹ̀ pé Akeem Kòsọ́kọ́ ọmọ mi kàn bọ̀ lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kó máa kọ́ṣẹ́ lọ́dọ̀ yín bí mo ṣe di ọmọṣẹ́ Jídé Kòsọ́kọ́ nìyẹn wẹ́rẹ́ tó fi di 2006/7 ọdún mẹ́ta tàbí kọ́ṣẹ́ wọn tí mo fi kọ́ṣẹ́ sí lọ́dọ̀ Jídé Kòsọ́kọ́ gangan tí mo jẹ́ ọ̀gá mi gangan kí wọ́n tó pè wá pé ẹ̀yin náà ti tó àti dá dúró gẹ́gẹ́ bí ọ̀gá ara yín èmi Jamiu Azeez Òkèmẹ́sì àtàwọn bẹ́ẹ̀ lọ ní ó pè àgbẹ̀ ká wá ṣe graduation gbà yẹn a dẹ̀ ṣe graduation bí mo ẹ má gbàgbé bí mo ṣe wà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ Jídé Kòsọ́kọ́ yẹn mo ṣì wà ní LASPOTECH Lagos State Polytechnic tí mo ti ṣe biz admin pẹ̀lú wàhálà ọ̀zọ́ ara mi ọ̀pọ̀ fọlọ́run lé ní. Ẹ ṣeun gan. Láàrin pírọ̀dù tẹ́ fi ń kọ́ iṣẹ́ yìí ǹjẹ́ ẹ lè ṣàlàyé àwọn ìdojúkọ tí ẹ bá pàdé jẹ́ pé tí ẹ bá ṣe ìrántí ó sì máa ń yà lẹ́nu pé ṣé ìkọ́ṣẹ́ yìí parí kó tó ní pẹ́ di ọ̀gá iṣẹ́? Ó pọ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé bàbá wa ọ̀gá wa dádì wa Jídé Kòsọ́kọ́ star ni wọ́n kó tó di pé bàbá wọn ká tó dọ́dọ̀ wọn ráyè wọ́n bí sí gan so kì í ṣe àwọn ọmọ máa kọ́ wa ní rìhásà a ní bí àwọn ọ̀gá Alábọ̀n ọ̀gá Bob bàbá Òjògẹ́ Akeem Kòsọ́kọ́ àti bẹ́ẹ̀ lọ tí wọ́n máa kọ́ wa ní rìhásà gbà yẹn so àìmọye ìgbà tá a máa lọ sí rìhásà bóyá àtọ̀rọ̀ owó bì kan ni àbí alọ́ hustle bì kan ni láti fi wọ mọ́tò dọ́hùn owó mọ́tò wa tó bá kù tó yẹ ká wọ̀ padà wá ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ sẹ́gbẹ́ kan a máa fẹsẹ̀ rìn délé torí wípé a máa ṣọmọ dáadáa lọ́dọ̀ àwọn ọ̀gá wa a máa fẹsẹ̀ rìn mo láwọ̀ alábúlé ọjà ńgbà yẹn ni ọ̀gá mi ń gbé Jídé Kòsọ́kọ́ bẹ́ẹ̀ láti máa ṣe rìhásà máa fẹsẹ̀ rìn láti abúlé ọjà nínú Ṣómólú padà sí Anthony tí mò ń gbé lọ́dọ̀ àwọn fámìlì mi. Ó wá ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan tó ṣẹlẹ̀ lọ́dún kan
2006 mi lè gbàgbé ọjọ́ burúkú ìṣùgbọ́n mi mú. That was the first day tí mo ti rò láì mi pé mi ní ṣe fíìmù mọ́. Ọjọ́ ilé lọ́pọ̀lọpọ̀ ó le gan tí kì í ṣe díẹ̀. Àǹtí wa kan kò sí kó tó fẹ́ pàgbà tá à ní bá pẹ̀lú rẹ̀ bẹ̀. Mi sọ̀rọ̀ yìí láti fi kéré wọn, mi sọ̀rọ̀ yìí láti fi jẹ̀yẹ́ wọn, because lẹ́yìn ìgbà yẹn wọ́n ti ṣe dáadáa fún mi. Lẹ́yìn ìgbà yẹn mo ti lọ síbi iṣẹ́ wọn, mo ti lọ sinimá wọn, Everybody Love Geneva tó ti ṣe dáadáa. But mo kàn fẹ́ fi rántí nǹkan tó ṣẹlẹ̀ rí nígbà yẹn tó kọ́kọ́ mú ọ̀rọ̀ fíìmù sún mi. Oh my God, alhamdulillah, Alhaji ni mi mo lọ sí Mẹ́kà mo dé, mo dúpẹ́ fọ́lọ́run. Ó le o, ó le o, ó le o, ẹ bá wa sọ, ó le o, ẹ bá wa sọ. ó le o, ó le o. Mi dẹ̀ ní fẹ́ kí àwọn èèyàn rí kán fi bínú àbí kán fòkun fi yẹ̀yẹ́ wọn. Jennifer àti Fúnkẹ́ Akíndélé ayaṣẹ́ ọ̀gá mi kan lọ́wọ́ ní yíyẹ yẹn 2006 yẹn. Bá ṣe yaṣẹ́ ọ̀gá mi lọ́wọ́ ẹ̀pọ̀ náà ti múra láti kúrò lọ́ndọ̀ ọ̀gá wa. Bẹ́ẹ̀ni. Before ọjọ́ tá yaṣẹ́ lọ́wọ́ yẹn mo á pàdé Sister Fúnkẹ́ ní location kan àjọṣiṣẹ́ ń bẹ̀. Ìgbà yẹn tí mo pàdé wọn location yẹn, èmi ìgbà tí wọ́n ti fún aláìpá fẹ́ ṣe freedom, èmi ti tẹ̀lé Rachel Oniga of blessed memory ma, we also rest in peace ma. Mo ti tẹ̀lé Rachel Oniga lọ sí location. Ó ní bọ̀bọ̀ kan náà àyànfẹ́ náà máa ń pè Mọ̀súrù kìíní kan ó ń gbà ní Ìbàdàn, òun náà máa ń tẹ̀lé bọ̀dà Fẹ́mi, òun máa ń pa dáadáa, gbogbo àjọ máa ń ṣeré dáadáa nígbà yẹn, òun náà tẹ̀lé bọ̀dà Fẹ́mi nígbà yẹn, èmi máa tẹ̀lé Rachel Oniga. So àwa lọ sí location kan máa pàdé àti Fúnkẹ́ location yẹn. Ẹ̀dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó yẹ pé ó sì wà lọ́ndà ọ̀gá ẹ̀, but ó ní privilege láti máa tẹ̀lé celeb. Mo dẹ̀ tún wò pé a ti jọ ṣe dáadáa ní location yẹn. Nígbà tá a wá padà pàdé ní location ọ̀gá mi, mo ṣe lọ bá àǹtí Fúnkẹ́ nìyẹn. Sister ikú jẹ́ mẹ́ta kíní kan mo fọwọ́ kàn wọ́n lóòótọ́. Sister ikú jẹ́ mẹ́ta kíní kan, báwo ni iṣẹ́ tá a dẹ̀ ṣe nígbà báyìí ṣó ti jáde? Ìkọ́ tí mo kàn máa rí ní bàkán létí mi. Wọ́n gbá etí yín. Wọ́n gba etí mi straight up. How can you touch me? This and that. Èmi jábọ́ lójú mi. I cried. And mo sọ lọ́jọ́ ẹ pé ṣé máa ṣe máa ṣiṣẹ́ fíìmù yìí lọ ṣá? Ṣé máa ṣe máa act ṣá? The most funniest part tó tẹ̀ wá funny jù pátápátá nínú ẹ̀ ni pé ìgbà táriwo yẹn lọ, ọ̀gá mi ọ̀kan lára àwọn ọ̀gá mi Akim Kòsọ́kọ́ ó bá béèrè lọ́wọ́ mi pé kí ló fa wàhálà, kí ló ṣẹlẹ̀, kí ló fa ariwo? Mi ń pariwo bọ̀ mò ń ké, kí ló fa gbé? Mo ní àǹtí yìí ni mi ń ṣe kankan fún wọn. Mo kàn lọ bá wọn pé àǹtí ẹ kú ọjọ́ mẹ́ta, ẹjọ́ iṣẹ́ tá a ṣe nígbà báyìí ṣó ti jáde, ìkan tí mo máa rí leléyìí. Wàláhì tàláhì bismillahil láìláìsíláwọ̀ ẹni tó ṣú lè gbàgbé, bọ̀ èmi tí mo kọ́ mi lè gbàgbé, àwọn lè má rántí mọ́. Mi ò fi bà wọ́n jẹ́, wọ́n ti ṣe dáadáa fún mi lẹ́yìn ìgbà yẹn. Mo lọ sí Everybody Love Geneva now. If you watch Everybody Love Geneva, tó bá obi tí Lágbájá tí ń play, mo wà lára àwọn tó wà wájú. Mo ṣiṣẹ́ ń bẹ̀, wọ́n dẹ̀ fún mi lówó mi. Mi ò fi bà wọ́n jẹ́, mo kàn sọ ọ̀kan tójú mi ti rí orí tó jẹ́ kí n fẹ́ wà discouraged nínú acting mi. Kó tó wá funny jù, the most funniest part nínú ẹni pé gbà tí ọ̀kan náà àwọn ọ̀gá mi Akim Kòsọ́kọ́ fún mo tó fẹ́ fásitì lórí ọ̀rọ̀ yìí béèrè pé kí ló fa ọ̀rọ̀. Láti ní mi ṣe wọn fún wọn kàn gba etí mi. Ọ̀gá mi wá fẹ́ àlùbáríkà fún mi, wọ́n fẹ́ dáadáa fún mi, wọ́n fẹ́ kọjú ọ̀la mi dá. Wọ́n ló yá tún lọ bẹ̀ wọ́n pé kó má bínú. And I have no choice. Lẹ́yìn tẹ́ jẹ 40. Mo jẹ 40. Mo tún sọ fún pé àǹtí ẹ má bínú mà. Torí ọjọ́ yẹn kọ́, torí irú ọjọ́ èní ni. A dúpẹ́ fọlọ́run.
another ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ sí mi rí tó bà mí nínú jẹ́ gan gidi gan. Ẹ mọ̀ pé kò sí bí màá ṣe sọ̀rọ̀ sí mi ní sọ story ìlú mọ̀mísí mi pẹ̀lú ẹ̀. Ìlú mọ̀mísí mi tí mo sọ yìí ó bí rere fún mi lọ́nà tó pọ̀ gan, ó tún bí kejì fún mi lọ́nà wo. Bí mo ṣe kéré tó yìí, ìkan tí mo ti rí nílé ayé mi tí bàbá mo rí pọ́n gbá bàbá èèyàn mi bá rí àti di wọ́n tó máa ti gbé gbìn. Ohun lélẹ̀ 2007 February 23rd 2007 ní family wa bí ọmọ kan. Báyìí bí ọmọ yẹn wọ́n á fi ìlú Èkó sílẹ̀ lọ sí ìlú mọ̀mísí mi láti lọ ṣe nímì ọmọ yẹn tàbí inú family wa yẹn. Àti mo dé ìlú mọ̀mísí mi, that was the first time tí mo kọ́ ra first mọ́tò láyé mi, Opel Scorpion. Àwọn mọ́tò gbẹ̀ngbẹ̀ kan tó tóbi bí olórí burúkú yẹn, Scorpion, Ford Scorpion, ó dàbí Opel. Mo kọ́ ra mọ́tò yẹn. I bought the car 120,000 naira. Ẹgbẹ́ tó ní mo ra mọ́tò yẹn níyẹn 120,000 naira pẹ̀lú hustling. I paid 70,000 naira. A máa pè ọ̀bọ yẹn ní Sarava Ayaka. Òun ló ta mọ́tò yẹn fún mi, Tòkunbọ̀ ló ń wà. Ó kù 50k. And I told him, mo ń padà lọ sílùú Èkó, wọ́n ti parí ní mìtà wá ṣe. Wọ́n ti délé Èkó, màá hustle 50,000 tó kù. Màá send 50,000 dàbí mi lè pé 5 million, ojú 5 million lọ́sìn. Ó pọ̀ gan gbà ẹ̀. Màá dá owó yẹn padà fún ẹ. So ìgbà tó máa di bíi March bóyá 2nd ní némì yẹn bọ́ sí aṣenémì, mo gbé mọ́tò yẹn wọlé, mo fi ṣe némì. Bàtà ṣe némì yẹn tán, a pe àwọn eléré tó máa ń ṣeré nílùú yẹn, àwọn eléré kéèké bíi sẹ́ẹ̀tì wa, wọ́n máa ń pọ́n ọlọ́mọ ẹyẹ, wọ́n play fún àwọn ṣe gbogbo ẹ̀. Ayẹyẹ yẹn dùn gan, gbogbo wọn rí pé finest dé látèkó, wọ́n ti ṣe némì, òun ló ṣe gbá ló ṣàwo, ó pe eléré, ó tún ra mọ́tò tuntun. Òkìkí kàn ní gbogbo òlu pé because I can say it boldly pé nílùú yẹn o I'm one of the youngest guy, or let me say I'm the youngest guy tó kọ́ lo mọ́tò nílùú yẹn. Wọ́n lè náwó bíi Dangote tí wọ́n bá rọ̀kadà, wọ́n á fẹsẹ̀ rìn, ẹ̀rù máa ń bà wọ́n pé kí wọ́n má mọ̀ pé àná olú àbí kankan. But èmi Lagos boy, àwọn tí ò tó mi lo mọ́tò lẹ́kọ̀ọ́ náà, so mo ra mọ́tò yẹn. Mo kàn ní pé báyìí ṣe némì ẹ̀ tán lọ́jọ́ kejì, bàbá kọ́kọ́ wá bá wa ni. Hello, à ń béèrè Ọláìdé. Mo jáde sí wọn. Igbó níbo ló ti rówó ra mọ́tò? I don't get. Ọmọ kékeré bí irú tiẹ̀ báyìí níbo ló ti rí owó tó fi ra mọ́tò? Ilé ìfọ́ni sí mi. Bàbá, hustler ni mí. Nílùú Èkó láǹtóní tí mo gbé, mo lọ́kadà méjì. Mo lọ́kadà tí mo gbé fún yàn, mo ní tèmi náà fi ń ṣeré. Mo tọ̀kadà kéní, mo tún dájọ́ àjọ 60,000, mo gbàjọ 60,000. Mo tọ̀kadà kéní pẹ̀lú owó àjọ, ó tó bí 120k tí mo kó délùú yìí. Àpèlérè inú ẹ̀, àṣẹ oúnjẹ inú ẹ̀, àṣepàtì inú ẹ̀. 70,000 tó kù mo kó fún ní mọ́tò. Irọ́ ni, àwa ọmọ 13 kiri wọ́n ló fi wọ́n ṣògùn owó. I don't get. Ọmọ 13. Ọmọ 13 náà láwọn wá kiri nílùú yẹn. Wọ́n ní mo lọ kó wọn lọ fi wọ́n ṣògùn owó. Mo jẹ́ ọmọ kékeré tí Ọlọ́run gbà fún láti kékeré, tọwọ́ mi jí sówó láti kékeré. Thank you my Lord. Mo appreciate it. Ẹ wọ́n ọmọ 13 kiri. Èmi ṣẹ̀dé ni mi mọ̀ kó tẹ́ ẹ̀ sọ́n pa ẹ̀. Like play, eré ni mo pé o. Inú ọmọ 13 tí wọ́n láwọn wá kiri yìí, mo mọ ọmọ kan lóòótọ́, a máa ń pè ní Sheriff Kòkòrò. Ó jẹ́ bí ọmọ kékeré. Tẹ́kùn tó máa dé lu yẹn, mo máa ń pè pé wá àbúrò mi ó yá àti tó ń lọ ẹ̀ṣọ́ mọ́rí, bá mi pé wá, ṣọmọ lérí, pé ọjọ́ ọmọ kí tó máa ránṣẹ́, mo mọ Sheriff Kòkòrò lóòótọ́. Sheriff wà láyé lẹ́ni, ikú dẹ̀ nípa ẹ́, Kòkòrò wà láyé.
bọ̀ kòkòrò yẹn wà lára ọmọ méjì péré náà wá kiri Sheriff kòkòrò àti Kazeem ọmọ ọlá mọ́mì ni wọ́n láwọn wá kiri ní ìsàlẹ̀ Ògún náà gba ìsàlẹ̀ Ògún náà ni mò ń gbé Sheriff yẹn ọmọ ọlá mọ́mì yẹn mi kì í bá wọn ilé ẹ̀ṣẹ̀ lọ títí bọ̀ mo mọ family ọlá mọ́mì mo mọ̀ dáadáa because ẹ̀gbọ́n mi ṣe iṣẹ́ apẹ̀rin so mo dẹ̀ máa lọ bẹ́ gbọ́ mi gbà mí tó máa wà nílùú yẹn even tó kúrò nílùú yẹn mo máa bẹ́ gbọ́ mi máa fi ná báyìí so nílé àwọn ọlá mọ́mì lẹ́yìn ìkúlé wọn ni ẹ̀gbọ́n mi tó máa ṣe kí ẹ so mo mọ̀ ọ́ ṣe pé mi mọ̀ wọ́n pẹ̀lú àtọ ohun mi lè àkójọ ṣe rárá bọ̀ Sheriff yọ ọmọ tó máa wá ṣeré wá sọ́dọ̀ mi bí wọ́n ti dé pé ẹ̀gbọ́n ti dé láti Èkó tó máa ṣe wá sọ́dọ̀ mi máa fún ní ìkọ̀ máa ṣe gbẹ̀ máa rán níṣẹ́ bí wọ́n ṣe rí àwọn méjì wọn ládùúgbò yẹn nìyẹn gbà tó máa ṣe wọn náà mọ 13 làwọn wá kiri gbà tó máa ṣe kọ́kọ́ gbọ́rọ̀ ìtù ọ̀sán Friday èmi gan fúnra mi wà nílùú àdúgbò kan tó ń pè ní Àpénítẹ̀ ní mo kàn gbọ́ ní mọ́ṣáláṣí Jímọ̀ pé wọ́n ní àwọn ọmọ Fìdítì kan láti ìlú Fìdítì náà ti wá wọ́n wá ń kọ́ ọmọ sí yín o ẹ kọ́ àwọn ọmọ yín pamọ́ o ẹ tọ́jú àwọn ọmọ yín o ọmọ 13 náà wá kiri lú yìí o àwọn ọmọ kan náà like I said Fìdítì ni pọ́pùsì tèmi ti wá mo tún wá wò pé ẹ má bà lu wa lórúkọ jẹ́ ok ẹ̀yin ará lu wa náà tó wá pé bá ṣe bẹ́ẹ̀ ló tẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ I never knew pé ara mi ni só ti rùn before ọjọ́ kejì kan tó wá bá mi pé ibo ló ti rówó ra mọ́tò bèrè bí àwàdà la pé wọ́n gbé mi dé station ẹ̀gbọ́n mi Alhaji Abbas tó ń tarun kò sí nílé ó ṣe wàhálà tẹ̀ lọ sí French country ó gbé ọ̀kadà lọ síbẹ̀ tó lọ ta bó ṣe dé báyìí wọ́n gbé òun náà wọ́n tì òun náà mọ́lé ó dínú rin gbàngàn bàbá oníbàbá tó kù fún abí dáàdì kan dáàdì tẹ̀mí ti kú tipẹ́ bàbá Redonic wọ́n gbé bàbá náà wọ́n ti mọ́lé bọ̀ pẹ̀lú àánú Ọlọ́run wọ́n ṣá lọ bá gbogbo àwọn tó jẹ́ wọ́n pè àwọn àbá yẹn ní parapọ̀ kọ̀ọ̀kan wọ́n lọ bá wọn ọmọ yìí ò mọ̀ kankan àwọn yóò kì í ṣọmọ líle báyìí ọmọ jẹ́jẹ́ lọmọ yìí fífún wọn ṣe wà wọ́n máa lọ jẹ́jẹ́ wọn ni iṣẹ́ wọn náà ń ṣe like play a lọ sí station wọ́n gbà tán dé station wọ́n bíìlì mi jáde ọjọ́ ìjọjọ́ tí Ìbàdàn Poly campus tó ń ja riot lọ́wọ́ díẹ̀ lókùn tó máa sùn tábí mọ́lé gan tó ń dáná sí station táwọn ọmọ school yẹn dáná sí station so lọ́jọ́ yẹn wọ́n ṣá bíìlì mi jáde at the end of the day ìgbà tí riot ẹ lọ́lẹ̀ wọ́n bíìlì mi jáde àǹkọ́ lára àwọn bàbá yẹn ló wá bíìlì mi jáde pé ọmọ ìwọ́n kì í ṣọmọ báyìí o nígbà tó máa dọjọ́ kejì tọ́lọ́pàá tún wá tún mi gbé bàbá yẹn dínà ìpọ́n kọ́ ló ń wá bíìlì mi wọ́n mọ́ pa ẹ̀ bàbá àgbàlagbà kò síyàn tó fẹ́ kú kò síyàn tó fẹ́ kí ọ̀rọ̀ tí kì í ṣe tòun kọ́ tí gbọ̀hún lọ́wọ́ ọ̀rọ̀ jẹ́ ọmọ gbé là ń sọ pa ẹ̀ ọmọ 13 ọmọ 13 so bàbá náà dínà ẹ̀ àwa wà lẹ́nu ẹ̀ àwa jọ ń fà ọmọ tí a bí tí mo náà bí yẹn a gbé lọ sí ó ní kóòtù kan máa ń pe kóòtù yẹn ní kóòtù a gbé ọmọ yẹn lọ sí kóòtù yẹn àpọ̀n lẹ́yìn ìgbà tí ó gbá lọ kóòtù lọ́dún fẹ́ ṣèdájọ́ wọ́n gba ọmọ yẹn lẹ́yìn wọn láwọn fẹ́ la ọmọ yẹn mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bá wa kí àwọn ọmọ kókó yẹn lọ́wọ́ wọn láàfin gbédélé wọ́n wá fún wa ní 7 days within 7 days táwọn bá ti rí àwọn ọmọ 13 táwọn wá kiri ọmọ méjì náà wá kiri ẹ má gbàgbé o ládùúgbò tèmi mọ́ o Kazeem àti Sheriff kòkòrò tèmi mọ́ rí mi wà mí ẹ̀dẹ̀ mọ́ṣọ̀rìn lọ wọ́n bá ní àwọn fún wa 7 days kọ́ máa wùlẹ̀ la ọmọ kókó mọ́lẹ̀ o kọ́ máa wùlẹ̀ pa ọmọ mọ́ ẹ dúró ẹ má pọ̀ ọmọ wọ́n mọ̀ ọmọ wa wá wọ́n mọ̀ ọmọ ẹ mọ̀ pọ̀ ọmọ tí wọ́n mọ̀ ọmọ wa wá ọjọ́ burúkú èṣù bẹ̀ mi mọ́ wọ́n gbọ́mọ yẹn fún wa pẹ̀lẹ́bẹ̀ agbọ́mọ yẹn lọ́lé wọ́n náà fún wa 7 days kọ́mọ àwọn jáde bàràbàrà 7 days ọlọ́pàá gbé wa wà nínú sẹ́ẹ̀lì rẹ̀ mi àtẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n tí ò tiẹ̀ mọ́ ní tì sí ẹ̀ tó pọ̀ bá tiẹ̀ lọ́tún ṣẹ̀dẹ̀ mo fowó ra mọ́tò ló fowó ra kú ẹni tó ta mọ́tò fún mi òun náà wá bá mi níbẹ̀ pé aláyé wọ́n gbọ́ wọn lójọ́ mọ́ òun nídìí owó tòun o kí la fẹ́ ṣe báyìí èmi mo wà nínú sẹ́ẹ̀lì yìí mọ́tò ló wà níbi ta páàkì sí yẹn wọ́n ti fẹ́ fọ́ gíláàsì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti bá a gbé escape kí ni ká ṣe ó ní kí gbé mọ́tò wá ó gba mọ́tò lọ́wọ́ mi Sàráfà Yaka you are still my friend you are my person ó ṣe ọkọ tí ó bá dì fún mi èmi gbàgbọ́ fún akọ́lẹ̀ tèmi ṣe wá nìyẹn but mọ́tò tí mo sọ ṣé wà lọ́wọ́ ẹ̀dẹ̀ ní mi ìgbà wọn kọ́ bọ̀ padà bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ kọ́ nìyẹn ìyẹn wàá tí hand kò tí ì lọ o ṣé wàá rí lu case tá a sọ yìí ẹni ṣọ̀gbọ́n bá tójú ẹ̀jẹ̀ àrí á bá wọn bọ́ bá kò so
èèyàn tí àwọn people yìí tó ń ṣe ní ọgbẹ́ directly indirectly only 5. I could remember like a week to that time ó ní bọ̀bọ̀ Yíbò kan wọ́n pè bẹ́ẹ̀ ní Sango nílùú Ṣakí yẹn bọ̀bọ̀ yẹn máa ń ta aṣọ ta àkọ́kọ́ ni bóyá àwọn Yíbò tó kàn máa ń tan ọmọbìnrin bá ṣèṣe kúṣe tó máa ń tan I don't know bó ṣe pọ̀ ọmọ kan tó ń kiri ọkàn pè wọlé bó ṣe pọ̀ ọmọ ẹ wọlé ó ń bá sọ̀rọ̀ pé àwọn láìkẹ́ nìkan wọ́n já wọnú ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n ló fẹ́ fọ́ ṣògùn owó ni pé àwọn ọmọọṣẹ́ Láìdé nìyẹn àwọn ọmọọṣẹ́ finance tí wọ́n jẹ́ fún ọmọ ṣògùn owó wọ́n lù ọ̀bọ ìpa wọ́n jó ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n jó ṣọ́ọ̀bù mi sọ pé kò incident mi sọ pé èèyàn burúkú ni wọ́n but kò incident ní nǹkan tó ṣẹlẹ̀ lórí kéèsì yìí náà ni èèyàn tí wọ́n bí èmi gangan lé orí ẹ̀ náà ló kú sí ẹni tó tún bí ènìyàn náà lé that same year yẹn orí ẹ̀ náà ló kú sí ọmọ méjì ló san lọ́wọ́ ọmọ sí mi lórí ọ̀rọ̀ yìí that same year yẹn kàtí ń fà lọ fà á bọ̀. ó ti tó. At the end of the day nígbà tó dá mi dúró sílùú yẹn after 7 days àárọ̀ mọ́ ọba ìlú yẹn Ọlọ́run foríjì odò olóògbélé ni ọba ṣe pé tí ẹ wá ná gbogbo yẹn ẹ̀yin family tẹ́ ẹ wọ ọmọ ẹ wá ìwọ tó ní wọ́n ló mọ́ ọmọ wá ẹ dúró ẹ gbé kúrò ní station ẹ gbé kúrò ní ọ̀rọ̀ court ẹ gbé kúrò ní ẹ dúró báyẹn méjì bàtà dúró ẹ wá tẹ̀lé bọ̀bọ̀ yìí lọ sí Èkó kẹ lọ mọ bó ṣe rí owó ẹ̀ ó ní kó lóun ti pawó òun tọ̀kadà òun dẹ̀ dájọ́ bàtà máa dẹ́kọ̀ wọn pe bọ̀bọ̀ kan ní Kazeem máa kú bí èèyàn mi náà ni nílùú Èkó àjọ ń hustle náà ni ọ̀kadà tí mo tà tí mo gba owó àjọ joint tí mo lọ fi ra mọ́tò yẹn mo ra ọ̀kadà yẹn lóyìnbó 60,000 mo ra ọ̀kadà yẹn Chicheng new one brand new one pẹ̀lú láìlọ́n lára Chicheng òyìnbó mo ti lọ ra mo gbé dáhùn tó ń lọ́jọ́ yẹn mo fi ṣe akọ dáhùn tó ní bọ̀bọ́ yìí ló ń fẹ́ test ọ̀kadà yẹn lọ ó test ẹ̀ lọ bó ṣe máa test tó dé engine knock mo tún engine ọ̀kadà tuntun pẹ̀lú bó ṣe wà bó ṣe gbé mú sókè ló ń gbé mú wálẹ̀ ìgbà tí wọ́n máa tẹ̀lé láti Ṣakí lọ sí Èkó pọ́n fẹ́ lọ ṣe kọ̀fà bọ̀bọ́ ìní ẹni àkọ́kọ́ tó kọ́ sọ fún pé ń rọ̀ kò nọ́kadà kọ̀ọ̀kan kò ní ìkọ̀kọ̀ kò rọ̀kadà láyé ẹbí tó ṣe nọ́kadà mẹ́ta you know see life ìgbà tí wọ́n bá mi tí wọ́n sọ pé wọ́n ní ò nọ́kadà kọ̀ọ̀kan òdẹ̀ dájọ́ kọ̀ọ̀kan mẹ́ta ló sọ bẹ́ẹ̀ fún wọn ní Kazeem máa kú ló sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ náà mi sọ fún mi pé Kazeem máa kú tọ̀kadà fún mi ẹ̀ẹ̀kejì mi sọ fún mi pé mo dájọ́ lọ́wọ́ Kazeem máa kú ọwọ́ èèyàn báyìí mo ni mo dájọ́ sí ẹ lọ bèèrè lọ́wọ́ ẹni yẹn àwọn báyìí mo dẹ̀ ní wà ní àjọ tájọ dá yẹn ẹ bèèrè lọ́wọ́ wọn wọ́n wádìí wọ́n rí pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ni mi kúrò lójú kan wọ́n jẹ́ kí kúrò lójú kan tó fi lọ ṣe gbò wádìí Kazeem máa kú sọ fún ọlọ́jà pé tí ẹ bá pé àwọn wọ ọlá pé bóyá ìlú gan ló gbé mi wá ni ó yẹ káwọn dáná sun ọ̀tá mi lórí ìdúró yìí that is life so tí mo bá ń ṣe jẹ́jẹ́ ń sìn ojú ti rí tó mi ì lè bá yàn jà ilé ayé tí mo wà yìí ọmọ tó bí lèdè tó bá gba etí mi máa sọ pé sọ́rí mi lè bá yàn jà ilé ayé ta ní ìkan náà tí màá fi gbé blue sókè bá yàn jà ojú ti rí tó wáyé tí màá ṣe jà kí ni dé tí màá ṣe bá yàn jà ọmọ tó bí lèdè tó bá gba etí mi máa kọ́ kejì sí ni ilé ayé ta wà mi lè gbé blue sókè bá yàn jà torí ojú ti rí tó kọ́ tí mo ti rí ti ju èjì mi lọ as I was saying ìgbà tó wá yá ta padà ṣe Ṣakí tán lọ fún ọ lábọ̀ ọmọ tẹ ní ká lọ ṣèwádìí ẹ̀ ní Anthony lẹ́kọ̀ọ́ àti ṣèwádìí ẹ̀ wọ́n ní lóòótọ́ ló dájọ́ wọ́n dẹ̀ ní lóòótọ́ ló ta ọ̀kadà ẹ̀ so bó ṣe lóhun lówó tó ń fi ra mọ́tò tó fi ṣe nímì tó dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí o ọba àlú yẹn bá ní ìdájọ́ lélẹ̀ ìdájọ́ òun ni pé ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ ẹ̀ máa lọ gbàdọ́ lọ́wọ́ àjẹkẹ̀ ẹ̀rọ ọmọ yín ìwọ tó ní ìwọ ló jí àwọn ọmọ máa lọ gbàdúrà kí wọ́n rọ́mọ wọn bọ́lọ́n ṣe yọ mí nìyẹn tí mo padà sílùú Èkó ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ orúkọ I don't joke with name mi forúkọ ṣeré orúkọ tó ti bàjẹ́ báwo la ṣe fẹ́ clear àwọn tó ti pa ṣé wọ́n fẹ́ padà wá sáyé àwọn tó ti torí ẹ̀ kú indirectly ṣé wọ́n fẹ́ padà wá sáyé kò possible
máa bẹ̀rẹ̀ sí ní gbàdúrà gbogbo ìdúrà ń gbàdúrà after like 8 months wọ́n ṣe pè mí láti ìlú yẹn nìyẹn pé àwọn ọmọ tí wọ́n wá kiri o àwọn méjèèjì ti dé o bọ́n ṣe dé àwọn family wọn fẹ́ kó wọn wọlé àwọn ìgbà tí wọ́n kó wọn wọlé o àwọn ni máa kó wọn lọ sílé ọba bọ́n ṣe kó àwọn ọmọ yìí lọ sílé ọba nìyẹn o wọ́n bẹ̀ wá wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní kádàrá ni bó ṣe máa ń rí nìyẹn àgbà bọ̀bá ọ̀la tó ṣe lè jẹ́ káwọn pípé mọ̀ pé kọ́ńtàn ṣe òde adìẹ àgbé wọn lọ court fún bàní lórúkọ jẹ́ ẹ̀sùn 1 million péré 1 million gbà yẹn dàbí bílíọ̀nù sí ni àwọn pípù yẹn 50,000 náà rí san dè níyì tó bá jẹ́ bí ọ̀rẹ́ kan jáde kọjá ni 50,000 náà rí san ọ̀rọ̀ tó lè wà court ní ilé ìṣèpọ̀rọ̀ kí n tó pa lè lọ wú jáde at any time 50k náà fi orúkọ bá lójú pé àwọn bá wà lórúkọ jẹ́ àwọn bá mi lórúkọ jẹ́ 50k péré náà rí san èmi ò gbà ṣá o mo ní káwọn family fún àwọn tí wọ́n nídìí àwọn ọmọ aláìní àwọn tó bí ń pa kan pín fún wọn I don't need their money. So bí yẹn ṣe lọ nìyẹn 2023 mo á lọ sí hajj ìgbà tí mo dé hajj ń pàdé sísítà mi Mẹ́sà Ẹgbẹ́ ọkọ wọn Kẹ́mi Kórèdé Kẹ́mi Afọlábí Alhaji Yeka Quadri mama madam Ṣajẹ Èkó nú Èkó pàdé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí Yẹmí Amsat nìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjọ wà ní hajj yẹn ní 2023 ìgbà tá a wà ó wà dọjọ́ ta fẹ́ lọ gun àràfà gangan before then wọ́n á ti ń rí woman kan òun ní first born àwọn tí wọ́n ní mo jí ọmọ yìí mo ti ń rí woman yẹn before then máa pàdé nínú hòtẹ́ẹ̀lì tó fi wá sí woman yẹn ń wò mí mo ń wò bàbá àwọn tó ní mo jí ọmọ yìí mo pàdé ẹ̀ ní hajj mo ń wò mí ó ń wò àwòrán wa but inú mi ò dùn because I was like okay ẹ fẹ́ lọ sí Arafat ẹ fẹ́ lọ sọ pé astagafurullah Ọlọ́run dáríjì mi ṣùgbọ́n Ọlọ́run mọ̀yàn tẹ́ ṣẹ̀ ẹ̀yin kan fúnra mọ̀yàn tẹ́ ṣẹ̀ tó yẹ kó tọrọ àforíjì lọ́wọ́ wọn kẹ́ tó lẹ́yìn lọ tọrọ lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣẹ̀yàn tó mọ̀ pé ó ṣẹ̀yàn ó wá lọ sọ pé Ọlọ́run dáríjì ẹ̀ ó ṣe tọrọ àforíjì lọ́wọ́ ẹni yẹn kọ́lọ́run wá wọlá pé ó tọrọ àforíjì lọ́wọ́ ẹ tó dáríjì ẹ̀ yẹn kó dáríjì ẹ̀ kí ni mo wá ṣe máa pè àti mi ẹ wá ṣé mọ̀ mi wọ́n náà náà wojú yẹn ṣé wọ́kọ́ ni Ọláìdé ni èmi ni ẹ máa bọ̀ mo pe olóòtú wa mo pe máa kan ọmọ 30 nílùú náà ni mo pè òun náà mo pe àfáàfíìsì mo pa àwọn tó pọ̀ kájọ wà ní àjẹ́ mo pè wọ́n mú ọ lọ sínú room àti tẹ̀wé yìí àti mi náà jẹ́ ládùúgbò ṣùgbọ́n ìkan báyìí ni wọ́n ṣe ní yíẹ̀ báyìí èmi ò fẹ́ ẹ̀kọ́ tó pọ̀ lọ́wọ́ wọn mo mọ̀ pé a jọ lọ sí Arafat tá bá wà nínú líle síra wa tínú wo dùn síra wa tá a dáríjìra wa tá a lọ sọ fún Ọlọ́run dáríjì wa ṣọ́lọ́run kò máa gbàdúrà wa that was the one reason tí mo ṣe ní mo fẹ́ pè wọ́n fẹ́ kásẹ̀tù ẹ̀ ní yorùbá yìí kí la fẹ́ mọ́ gbogbo kan tó lọ ti lọ kan tí ó lẹ́yìn ìgbà náà àti ṣe many things Ọlọ́run dẹ̀ ti gbàdúrà wa so kan tí mo kàn fẹ́ lẹ́nu àti ìbọn yìí dóni pé ẹ sọ pé kán sọ pé ìwọ bọ̀bọ̀ yìí o ìwọ àtàwọn fámílì àtàwọn ẹbí ẹ o ẹ dáríjì mi kẹsẹ̀ wá lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run and she did it àwọn náà sọ pé inú kéèsì ẹ náà àwọn náà ibi táwọn ti ń ṣe wàhálà káàkiri pé ọmọ táwọn ṣe bí èèkan ṣọmọ àwọn náà kọ̀ọ̀kan gbàkan kọ́ but gbogbo ìgbà ká dáríjì àwọn so I'm trying to say this àforíjì is very important àforíjì is very important tí mo bá ní dáríjì wọn tí mo bá dáríjì wọn tí mo máa lọ sọ́dọ̀ Ọlọ́run ní Káàbà pé kó dáríjì mi tí mo lọ sí Arafat tí mo lọ gòkè Arafat mo pé Olúwa dáríjì mi mo dẹ̀ dáríjì ẹni tó ṣẹ̀ mi báwo lèmi ṣe máa ráforíjì látọ̀dọ̀ Ọlọ́run so ìkọ́ tí ọ̀rọ̀ mi kọ́ wa ni pé ẹ jẹ́ ká mọ̀ bí a ṣe máa ṣe àforíjì fún yàn ẹ jẹ́ ká kọ́ bá ṣe máa ṣe àforíjì fún yàn mo dáríjì fámìlì wọn láyé àti ọ̀run mo dáríjì ìlú yẹn ní ayé àti ọ̀run mo dáríjì gbogbo àwọn tó ṣẹ̀ mí yẹn ní ayé àti ọ̀run ṣùgbọ́n màá fi ṣe fíìmù o ẹ̀yin aráàlú yìí ẹ dáríjì mi màá fi ṣe fíìmù o màá sọ̀tàn yìí o ẹ dáríjì mi kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan ẹ ṣeun gan ọ̀rọ̀ ńlá lẹ ti fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa wo àwọn nǹkan
tí à ń ṣe lọ́jọ́ ti tòní ṣùgbọ́n nínú àwọn ìtàn kékeré tí ẹ kọ́kọ́ bá wa sọ yẹn mo kàn fẹ́ béèrè ìbéèrè ẹyọkan àbí méjì lọ́wọ́ yín lẹ́yìn ìgbà tí wọ́n rí àwọn ọmọ náà ǹjẹ́ ṣé ẹ ní oore ọ̀fẹ́ láti bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ní pé níbo ni ẹ gbà lọ àbí wọ́n ṣàlàyé pé ibi táwọn ọmọ yẹn gbà lọ àti pé kí ló dé tí àwọn ọmọ yẹn sá kúrò nílùú ǹjẹ́ ṣé wọ́n sọ fún yín àbí ẹ gbọ́ lẹ́yìn ìgbà tí àwọn nǹkan yìí ṣẹlẹ̀. oh yes mo ní àǹfààní àti bá èyí tó jẹ́ tèmi nínú wọn tí mo pè ní Sheriff Kokoro mo ní àǹfààní àti bá sọ̀rọ̀ èmi kọ́ ni mo dẹ̀ dá dúró mo kàn kọjá lọ ni ó dẹ̀ dá mi dúró ó dọ̀bálẹ̀ ó bẹ̀ mí bọ̀dá mi ẹ dáríjì mi ìgbà tí mi ìsínlé mo gbọ́ pé kàn báyìí ṣẹlẹ̀ bọ̀ ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ìgbà tí mo dé mo sọ wọn pé ẹni yóò mọ̀ kankan nípa ẹ̀ gẹ́gẹ́ bí àṣà wa even èmi gan bí mo ṣe wà yìí ẹ̀yin family mi dáríjì mi pé mo kọ́ yín náà sí wàhálà rí ẹ dáríjì mi ìgbà tẹ́mi gan máa kúrò ní ìlú padà nígbà ìpadà sílùú tán bí mi sí nílùú Èkó mi ì sọ fún wọn so ó wà nínú àwọn àṣà ọmọdé kọ̀ọ̀kan torí pé èmi mọ̀ pé irú life tí mo live nílùú ẹ̀rọ kọ́ ni mo fẹ́ doctor gangan ni mi bá jẹ́ nílé ayé mi ṣùgbọ́n there's no how tí màá achieve ẹ̀ níbi tí mo wà yẹn tí mo bá jáde sí gbòòrò iṣẹ́ fíìmù gangan ni iṣẹ́ tí mò ń kọ́ yàtọ̀ sí pé bẹ́ẹ̀ kí n jẹ́ kàwé di doctor àti mo ti pé opportunity yóò ti sí láti kàwé di doctor yẹn iṣẹ́ fíìmù kan iṣẹ́ tí mo kọ́ bọ̀ kò sí máa ṣe achieve iṣẹ́ fíìmù yẹn tí màá fi di irú nǹkan tí mo dà lé nìyí tí mo bá jáde kúrò nílùú yẹn and family mi le o family mi burú o family mi le o family mi ò fẹ́ ṣètò wọ́n lè na ọmọ kan lápá tó bá ṣe yàmàyàmà o gbọ́dọ̀ ṣaṣẹ́wó family mi o gbọ́dọ̀ jalè family mi o gbọ́dọ̀ mú kan mọ́kan o gbọ́dọ̀ pààyàn o gbọ́dọ̀ ṣe ẹni kan burúkú o gbọ́dọ̀ ṣe family falara wọn wọ́n lè lù ẹ́ fọ́ lórí tó bá ṣe kan nínú gbogbo ẹ̀ so kò yí sí fún láti sọ fún pé iṣẹ́ fíìmù fẹ́ lọ ṣe wọ́n dẹ̀ bí pé oníranù ló ṣe fíìmù kò yí sí láti sọ pé ó fẹ́ lọ ṣiṣẹ́ fíìmù ìgbà tí mo wà nílùú yẹn gangan tí mo bá lọ rìhásà ń gbà yẹn tí mo tẹ̀lé gbogbo àwọn Ọláfájú theatre group kiri gangan tẹ́gbà àwọn àbáyọ sẹ̀sán níbodè kankan ni mo máa ń tẹ̀lé kiri bọ̀ Ọláfájú gangan ni ọ̀gá mi ìyá yẹn gangan lọ̀gá mi mi kì í lè sọ fún ọ pé mo lọ sí rìhásà fíìmù because ìgbà tó ń rí pé mi ètè achieve school lórí ọ̀rọ̀ doctor gan wọ́n tún fà mí lọ síbi iṣẹ́ quack doctor pé àní doctor yìí tí bàbá ẹ̀ sọ pé máa jẹ́ láyé ẹ̀ kó tó kú òun gangan ló máa kọ́ ló máa jẹ́ mo dẹ̀ pé fíìmù lèmi fẹ́ ṣe kí wá tó di pé mo jápa so mo ní àǹfààní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ bèrè èmi àtọmọ ẹ ní àǹfààní àti bára wa sọ̀rọ̀ ó dẹ̀ bẹ̀ mí ìkọ́ tọmọ yẹn dẹ̀ sọ fún mi lélẹ́yìí wípé òun náà wò pé bọ̀dá Ọláìdé ló máa ti di èèyàn gidi lẹ́nu yìí náà ti ń ra mọ́tò náà ti ń ṣe kan yìí jẹ́ káwọn náà lọ hustle ọmọ kejì yẹn ó kiri àgbọn lọ owó àgbọn tí ọmọ kejì yẹn kiri fún àwọn parents ẹ̀ làwọn jọ fi bu mọ́tò láti ìlú lọ sí ìlú Èkó wọn àmì àti wọn àrìn pàdé débi pé bóyá máa tẹ̀ mọ́ bí wọ́n ṣe rìnrìn àjò pé ó ní kí dáríjú ó bẹ̀bẹ̀ mo dẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe ń wò mí yìí wọ́n ṣe máa bẹ̀bẹ̀ wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ èmi àtọmọ yẹn náà mo dáríjú ọ̀nà Sheriff Kokoro you are still my boy. wow ẹ ṣeun still my boy. ẹ ṣeun ìbéèrè kejì tí màá tún béèrè nígbà tẹ́ dé hajj ẹ fi yé wa pé àǹtí ọmọ bàbá yẹn wà ń bẹ ẹ ní bàbá yẹn náà wà ń bẹ ṣé nígbà tí ẹ pè àwọn ènìyàn ṣé ẹ pè bàbá yẹn mọ́ra tí bàbá yẹn náà sọ̀rọ̀ tí àwọn náà tọrọ àforíjì lọ́wọ́ yín. mi ì pe bàbá yẹn. kí ni ìdí tí ẹ ṣe pé bàbá. ìdí tí mi ṣe àbọ̀ bàbá yẹn ni pé bàbá yẹn ti dàgbà gan wọ́n ti dàgbà gan in fact ìgbà tí mo sọ̀rọ̀ yẹn fún woman yẹn mo ní bàbá yẹn gan mo ń wò wọn bí dádì iṣẹ́ àwọn ni woman yẹn nípa àwọn ni pé but àwọn ti sọ fún bàbá yẹn ní èdè kí tó pe àwọn yẹn báwọn ṣe rí mi yẹn pé ọmọdé yìí ó mà jọ ọmọ báyìí tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́jọ́ sí pé bàbá yẹn láwọn ò dá àwọn rántí kankan mọ́ so bàbá yẹn ti dàgbà wọn ò lè rántí nǹkan kan mọ́ là ṣe pé wọ́n sí pé a sọ lára rẹ̀ pé gbọ́dọ̀ bàbá yẹn ti dàgbà. ẹ ṣeun gan ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti bá wa sọ̀rọ̀ àgbàlagbà àpọ̀lọ́wọ́ bàbá àgbẹ̀tì ẹ ṣeun gan mo ní ìbéèrè ní pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì. of course mo máa ń gbọ́ mo like fújì gan. ẹ like fújì gan. gan. nínú àwọn onífújì yẹn ta lẹ nífẹ̀ẹ́ sí kẹ́ máa gbọ́ tó yẹ pé àbí kẹ̀tẹ́ bá ní ayẹyẹ ṣe ta lẹ lè pè tó lè wá fún yín jẹ pẹ̀lú àwọn tí tó lè kọrin tó yẹ pé
orin wọn ò ní sú yín ta lẹ nífẹ̀ẹ́ sí láti. Mátàgbà mọ́lẹ̀ ni o ọba pọ̀ ṣọba wa kéré lójú ẹni. I remember when I was nobody. Sọ̀rọ̀ ọba ó sọ ọkọ mi Saheed Òṣùpá ọba orin. I love him so much. Wow. I love his music, I swear. Wow. Wọ́n pèrè lánàá bí orin. Ìkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ọdún tó ń bọ̀. Ọba ti sọ sílẹ̀ lẹ́nu. Kò kéré ọba ò kéré. Saheed Òṣùpá. Respect baba. Another thing tó wá jẹ́ kí n láìkan ọgbọ́n ni pé tí a bá ń sọ̀rọ̀ acting, kó yàn fẹ́ act. Ọba ni o. Tí mo bá wo fíìmù ọba lásán, mo máa ń kọ́ acting níbẹ̀. Ibi tó yẹ pé actor ni mí, producer ni mí, director ni mí. Mo tún máa ń kọ́ acting lọ́wọ́ ọba. Ọba ò kéré. Saheed Òṣùpá, respect boss. Ọba kò kéré sẹ́ẹ̀. Ṣùgbọ́n mi hate àwọn tó kú o. Ànábì Ọmọlé, bàbá nìyẹn. Màláíkà, bàbá nìyẹn. Atawẹ́wẹ́, bàbá nìyẹn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbàdàn tí a gangan kọ́rẹ́ ẹ̀sìn. Àwọn ọba nìyẹn. Ọba mi fi ọba ṣeré o. Saheed Òṣùpá, I love your music. Thank you very much, sir. Ẹ ṣeun gan sir. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Àyọ̀kẹ́ Olóríṣà, aṣíwájú ìyálóde. Tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ìyálájé ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ Empire. Tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́. Àdúrà yín ó gbà o. Ojú ò ní tì yín, nǹkan kan ò ní ṣe yín. Wọ́n ní fi mí pamọ́ kí n fọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ. Ẹlòmíì ò lọ́mọ méje, wọ́n jọmọ gbélé. Èyí tó yóò lọ́kọ òní ló kọ. Èyí tó yóò bímọ òní bímọ. Ìtọ̀ ṣúgà ní ti ẹnu. Ìfúnpá gíga ni. Ìwọ ń ṣàìsàn àrọ́mọbí. O fẹ́ gbéga níbi iṣẹ́. O fẹ́ kọ́ràn rẹ̀ ó là. Ìwọ ń lálàkàlà ni. Ò ń bóbìnrin sùn lójú oorun. O lè láṣeyọrí o. Wọ́n ti gbá pẹ̀lẹ́ ajá ti ti ọwájú tó ń dáwó sí. Gbogbo kí ẹ béèrè fún. Ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ẹ fẹ́ wo àkọsẹ̀sẹ̀ ayé yín ni. Ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín. Ẹ pè mí nígbà yín dífá lórí ọ̀rọ̀ yín.